Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ 23 oṣù kẹfà ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ilé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ti fi kòbákùngbé ọ̀rọ̀ ránṣẹ́ sí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Jigawa, Sule Lamido lórí ọ̀rọ̀ tó sọ wípé ààrẹ Tinubu náà gbárùkù ti bí wọ́n ṣe wọ́gi lé ètò ìdìbò June 12 ọdún 1993 eléyìí tí MKO Abiola jáwé olúborí níbẹ̀. Ilé-iṣẹ́ ààrẹ ni ó jẹ́ ẹ̀dùn ọkàn fún òun pé Lamido lè lọ wú irú ọ̀rọ̀ yìí jáde. Lórí wàhálà tó ń wáyé láàrin orílẹ̀-èdè Israel àti Iran, epo rọ̀bì ti gbẹnu sókè sí $140. Àwọn òǹwòye lágbọn epo rọ̀bì ló fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí orílẹ̀-èdè Iran ti ojú ọ̀nà ọkọ̀ ojú omi rẹ̀ pa. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣe ìlérí láti gbárùkù ti iṣẹ́ àkànṣe kíkọ́ ibùdó ohun àlùmọ́ọ́nì oní $400 mílíọ̀nù. Ààrẹ Tinubu ti ń fi àìdùnnú rẹ̀ hàn lórí bí ìgbésẹ̀ ìdásílẹ̀ àwọn ológun ECOWAS kò ṣe sáré tó. Ó pè fún ìgbésẹ̀ kíákíá lórí ẹ̀ láti so okùn ètò ààbò ilẹ̀ adúláwọ̀ lé sí i. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti parí sáà méjì rẹ̀ gẹ́gẹ́ bí aṣáájú ECOWAS nígbà tí ààrẹ orílẹ̀-èdè Sierra Leone Julius Maada Bio gba ipò náà. Àjọ tó ń ṣagbátẹrù ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè yìí ìyẹn JAMB ti kéde ọjọ́ 28 oṣù kẹfà ọdún 2025 gẹ́gẹ́ bí ọjọ́ tí àwọn ẹgbẹ̀rún lọ́nà mẹ́rìndínlọ́gọ́rùn-ún ó lé tí wọn kò lóore ọ̀fẹ́ láti ṣe ìdánwò UTM wọn yóò ṣe ìdánwò tiwọn. Ààrẹ Tinubu ti bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìṣekúpani eléyìí tó gbẹ̀mí àwọn ènìyàn 12 tí wọ́n rìnrìn àjò ní ìpínlẹ̀ Plateau. Bákan náà ni èyí tó wáyé ní Konduga ní ìpínlẹ̀ Borno lópin ọ̀sẹ̀. Mínísítà fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú àti ìdàgbàsókè rẹ̀ ti kéde pé ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú Air Peace yóò bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ènìyàn tààrà láti ìlú Àbújá sí ìlú London lọ́jọ́ 26 oṣù kẹwàá ọdún yìí. Ìròyìn eré ìdárayá. Ike Gundogan mi àwọn lẹ́ẹ̀mejì fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City láti na Al Ain láti orílẹ̀-èdè United Arab Emirates kúrò nínú ìdíje Club World Cup tó sì ti tẹ̀síwájú sí ìpele tó kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.